Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín ìyá mi, bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ ẹ mọ̀ fi ń gbọ́wọ́ ọmọ ní di, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Olórí àdúrà ni pé kí páńpẹ́ ìjọba ó má mú wa. Bẹ́ẹ̀ ni, kí páńpẹ́ ìjọba kó má mú wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ ẹ mọ̀ pé ṣé ká sọ pé àwọn ọmọ ogun Nàìjíríà ti ń yíjú síra wọn ní báyìí? Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń ṣe ìdájọ́ àwọn ọmọ ogun Nàìjíríà méjì kan tó dẹ̀ jẹ́ pé ó ti mú wọn pariwo síta pé ẹ dákun ẹ̀yin ará ìlú, ẹ gbà wá, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bàbá yìí lọ. Láwọn tán ní tí a ní kó dáàbò bò wá nìyẹn o. Ẹ tún wò ó, níṣẹ́ ló tún mú fúnra wọn wòtòwòtò. Ṣé ti rí báyẹn? Tá bá ń sọ fún yín pé kò sí kankan mọ́ ńlẹ̀ yìí. Àti wípé ẹlẹ́ẹ̀kejì tó tún bá wà ńbẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ ṣẹ́ṣẹ̀ tó ti wà nínú pé kéèyàn gbé ẹ̀sìn ẹ̀ jáde ni. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé lára àwọn ọmọ ogun Nàìjíríà méjì yìí tí wọ́n mú ìyẹn Nàìjíríà sójà tí wọ́n tó wà ní detention yìí, ẹni kí lẹ̀sùn ìkíní? Kò fọ́nì rárá. Ẹ̀sùn ìkíní ni wípé nítorí wípé ó wàásù ẹ̀sìn rẹ̀, ó wàásù Christianity. Kò ṣe pé wọ́n wà lójú ogun o. Kò ṣe pé wọ́n wà lójú ogun ló ń wàásù o. Just because ó preach Christianity, ó wàásù Christianity ni o. Láàárín àwọn ẹmẹ̀wà ẹ̀ ní tó fa ẹ̀sùn àkọ́kọ́ fún yẹn nìyẹn. Ẹ wá wo nǹkan tó fa ìjìyà fún òun nìyẹn. Wọ́n ní kí ni kókó, kí ni pàtó, kí ni reason tó fi jẹ́ pé ó gbọ́dọ̀ máa wàásù Christianity nínú military. Ẹ jọ̀ọ́, ṣé a tún ti mú ìyàn fún ẹ̀sìn Muslim Christian? Èmi ti sọ fún yín pé wọ́n ti fẹ́ sọ orílẹ̀-èdè di Muslim country. Wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè tó jẹ́ pé Mùsùlùmí nìkan ni. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé tó bá jẹ́ pé ti Kìrìsìtẹ́nì Mùsùlùmí ló wàásù ńkọ́? Tí ò wàásù Kìrìsìtẹ́nì tó bá pé Mùsùlùmí ló wàásù, ẹ jọ̀ọ́ ṣé wọ́n máa mú un? Ẹ̀yin náà ẹ wò ó. Aláti sọ orílẹ̀-èdè àti sọ di orílẹ̀-èdè ẹ̀sìn. Àwa ń fi ẹ̀sìn a fi ń control ara wa nítorí èèyàn wàásù Christianity, ó di ohun tó wọnú gbàgán. Ṣẹ́rí tẹ́ ẹ bá gbọ́ ẹ̀sìn ìyà, tẹ́ ẹ gbọ́ ìdí tó fa tẹ́lẹ̀ kejì gan, ẹ̀yin ẹ̀ mọ̀ pé Nigeria is a total mess. Ẹni kí lẹ̀sùn rẹ̀? Tí gbogbo bàbá gbàgbé jẹ́ ká flash ara wa back. Ṣé ẹ mọ̀ pé chief of army staff nígbà tó fẹ́ lọ sí Canada, ṣe mọ̀ pé àwọn Canada deny ẹ̀ visa? Tẹ́ ò bá gbàgbé, àwọn Canada deny ẹ̀, wọn ò jẹ́ kó lọ, tó dá padà, tó reject ẹ̀. Ẹ wá mọ ohun tó wá fa ìjìyà ọ̀gá ọlọ́pàá kejì o. Ìyẹn tiẹ̀ wọ́n ní nítorí wípé gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní nítorí wípé àwọn Canada deny ọ̀gá ẹ̀ ní visa. Kọ̀ràn kínú ẹ̀ bàjẹ́, kọ̀ràn kó jẹ́ kó ka lára, kọ̀ràn kó yẹ kó dùn. Wọ́n ní ṣe ló ń fi wọ́n rẹ́rìn, wọ́n ní ṣe ló ń dunnú. Tínú ẹ̀ ń dùn tó ń gbàlù tó ń jó, tínú ẹ̀ ń dùn pé ó dáa. Bó ṣe jẹ́ káwọn Canada ṣe máa ṣe fún àwọn olórí tí wọ́n bá fẹ́ tún ìlú ṣe nìyẹn. Bó ṣe dá fún àwọn Canada, nǹkan tó ṣe yẹn ló dáa jù. Wọ́n nítorí pé ṣé ká sọ pé wọ́n yóò fi ọ̀gá ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni, kò fọ̀gá ṣe yẹ̀yẹ́ o. Ẹ tí wàá mọ pabambarì. Nǹkan tí ẹlẹ́ẹ̀kejì sọ, ẹ wo mi ò rí nǹkan ìjà ń bẹ̀. Ó ní bó ṣe dá nìyẹn, irú àwọn ọ̀gá wọn tó ń kówó jẹ, tó ń kówó ìlú jẹ bẹ́ẹ̀ yẹn. Ó ní bó ṣe jẹ́ kí àwọn orílẹ̀-èdè mìíràn ṣe máa ṣe nìyẹn, báwọn Canada ṣe tiẹ̀ dùn mọ́ òun nú. Ó nítorí wípé ṣẹ́rá àwọn ará bíi wọn ò tọ́jú wọn rárá pàápàá. Owó wọ́n fi ń dùn wọ́n ni. Owó wọn fi ń dùn wọ́n. Èyí tó wá ṣe pabambarì ibẹ̀ ni pé wooden soldier ni
àwọn sójà aláàbọ̀ ara tó jẹ́ pé ìdí ogun ni wọ́n ti fara kááṣá. Ó wá ní àwọn náà wọ́n tún wá tọ́jú àwọn aláàbọ̀ ara tó jẹ́ sójà nínú military. Kànràn bẹ́ẹ̀ èrè owó tiwọn, àpò tiwọn, ẹ̀ńríṣì tiwọn ló jẹ wọ́n lógún. Bí ọ̀gbẹ́ni sójà yìí bó ṣe gbalù tó ń jó tínú ẹ̀ ń dùn nìyẹn pé Olúwo ṣe o, àwọn Canada nǹkan tẹ́ ṣe gan ló ń jẹ́ òun, ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ tún wà nù yẹn. Ó ní pàápàá jùlọ ìyàwó àtọmọ bẹ́ẹ̀ ń lé, àwọn ò lè sọ pé iṣẹ́ táwọn ń ṣeré ó yẹ gbowó báyìí. Irọ́ ìyà ni lójoojúmọ́ fáwọn pé ìjọba kọ̀, àwọn ọ̀gágun wọn kọ̀, wọn ò tọ́jú wọn àfi kọ́ máa fowó sálọ, kọ́ máa fowó ṣararindin. Inú ẹ̀ dẹ̀ dùn pé Ọlọ́run ṣe o, àwọn Canada ṣèdájọ́ wọn fún wọn lọ́tẹ̀ yìí. Ohun tó fà á nìyẹn tó tún fi mú òun náà tó fi jù sí detention, tó fi mú òun náà sọ sí gbàgà. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ wá rí wípé kò fọ́nì rárá? Ìkíní torí pé preach, ìkejì torí pé fọ́gà ṣe yẹ̀yẹ́. Kò dẹ̀ ṣe pé fọ́gà ṣe yẹ̀yẹ́ lójú mi, ó sọ inú ẹ̀ dùn, ó sọ ẹ̀dùn ọkàn ẹ̀. Bẹ́ẹ̀ ni àní mo sọ wípé àwọn arábí yìí fẹ́ pa wá lẹ́nu mọ́ tán pátápátá. Wọn ò fẹ́ jẹ́ ká lẹ́nu ọ̀rọ̀. Ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣe sáwọn sójà méjèèjì, kí ló dé? Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é. Nàìjíríà ti tán o, Yorùbá nation la fẹ́, no going back. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ló ní General Musa ẹ gbọ́dọ̀ free àwọn tẹ́ ẹ ti sọ sínú dictation yẹn ni o, nítorí wípé wọn ò lẹ́bi àbí ṣẹ̀ṣẹ̀ tún wà nù nǹkan tó ṣe ni. ṣẹlẹ̀ ẹ̀yin ará bí ọ̀kan ti jẹ́ pé wọ́n ní Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni nítorí orílẹ̀-èdè ti tán. Ìkànnì inú òun náà dùn o, nítorí pé àwọn Canada ban visa, wọn ò gbà fún wọn. Inú òun náà dùn. Ọ̀kan ní ṣẹ́rí ẹjẹ́ á máa ṣe àfojúsùn wípé bóyá Ọlọ́run lè wá ràn lọ ìlú ìlọ́wọ́ nípa pípa gbogbo àwọn ìka ènìyàn. Ẹ wo my people, Nigeria militaries are really suffering from the hand of the politician. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ló ṣe máa lọ? Torí ẹ̀ la ṣe pariwo pé ẹ jẹ́ ká bọ́ kó ní kálukú wa ó lọlé. Ẹ̀yin yá mi, bàbá mi bá mi share, ẹ like, ẹ comment, ẹ tẹ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yọ̀ lọ́tún lósì pé Yorùbá nation nìkan náà ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹ iṣu ni àtẹ́lẹ̀ ẹsẹ̀ yóò máa bẹnu. Gbogbo ẹni tó bá máa láò ní dé, ó máa láò ní dé bá. Ó dàbọ̀.